Ẹ kú ìrọ̀lẹ́ o. Ìròyìn kàyéfì ló dé sí etí ìgbọ́ yín lórí ètò ọmọdé lólórin àwọn àgbà lónìtàn. Evelyn Adépọ̀jù ni oníròyìn yín. Ọ̀gbẹ́ni Málọ́tán ti lé ìyàwó rẹ̀ kúrò nílé nítorí pé ó fi iyọ̀ kóńgò kan ó fi ṣe ìrẹsì kóńgò kan. Èkúté pẹ̀lú Láàká sọ pé àwọn ń bọ̀ wá sílé ọmọ tó bá yọ olóòórùn. Ǹjẹ́ ṣé gbogbo wa ni a mọ̀ pé Jésù Kristi ń padà bọ̀ wá kò ní pẹ́ dé mọ́? Gbogbo àwọn ọlọ́mọge ti ṣe ìpàdé pé àwọn ò ní fi àtáṣímẹ́ǹtì kún irun àwọn ọmọ nítorí pé àtáṣímẹ́ǹtì ti gbówó lórí o. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn kàyéfì wa náà rèé, ẹ tẹ́tí sí i. Ọ̀gbẹ́ni Málọ́tán ti lé ìyàwó rẹ̀ kúrò nílé nítorí pé ó fi iyọ̀ kóńgò kan ó fi ṣe ìrẹsì kóńgò kan. Ẹ tiẹ̀ dúró náà, tí kì í bá ṣe pé arábìnrin yìí bá jẹ́ aláṣejù bàbá àṣetán ni, báwo ni ènìyàn ṣe wò sùnsùn tí ó ní iyọ̀ kóńgò kan ló kù fún ìrẹsì kóńgò kan? Ọ̀gbẹ́ni Málọ́tán yìí gan ṣe àṣìṣe o. Kò yẹ kí ó lé arábìnrin yìí bọ́ síta báyìí kí ó má lọ kó bá ẹlòmíràn. Lẹ́sẹ̀kẹsẹ̀ tí ó ti rí i pé arábìnrin yìí lo iyọ̀ kóńgò kan sí ìrẹsì kóńgò kan ló yẹ kí ó ti tètè sọ fún un pé kí ó jókòó tì í kí ó jẹ kí ó lè mọ̀ bí oúnjẹ yìí ti dùn tó. Èkúté pẹ̀lú Láàká sọ pé àwọn ń bọ̀ wá sílé ọmọ tó bá yọ olóòórùn. Gbogbo ìwọ olóòórùn ṣe ìgbáradì àti ìpalẹ̀mọ́ àlejò kan pàtàkì tí ó ń bọ̀ wá sí ilé rẹ. Ẹ jọ̀wọ́, mò ń bẹ̀ yín ni, tí ènìyàn bá jẹ́ ọ̀bùn irú ẹni bẹ́ẹ̀ kì í ní àlàáfíà pípé. Ẹ jọ̀wọ́, ìwọ ọ̀bùn, dákun tún ìwà rẹ ṣe kí o má bàa gba Èkúté pẹ̀lú Láàká ní àlejò nínú ilé rẹ, torí Èkúté pẹ̀lú Láàká kì í lọ sí ilé ẹni tí ó bá ní ìmọ́tótó. Ìwọ náà tún ìwà rẹ ṣe kí o bá lè ní àlàáfíà tí ó péye. Ǹjẹ́ ṣé gbogbo wa ni a mọ̀ pé Jésù Kristi ń padà bọ̀ wá kò ní pẹ́ dé mọ́? Jésù ń bọ̀ o, kò ní pẹ́ dé mọ́. Ìbéèrè lèyí fún gbogbo ènìyàn wípé ṣé ẹ ti mọ̀ àti pé ṣé ẹ̀yin tiẹ̀ ti gbọ́ rí pé Jésù ń padà bọ̀ wá pé kò ní pẹ́ dé mọ́? Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn yóò ti máa wí nínú ọkàn rẹ̀ pé ṣé bí wọ́n ní Jésù ń bọ̀ wá ni pé kò ní pẹ́ dé mọ́, àti retí a ò rí, ọjọ́ wo ni wà ń bọ̀? Ẹ wò ó, kò sí ẹnì kankan tí ó mọ ìgbà tàbí àkókò tí olùgbàlà yóò dé, ṣùgbọ́n ẹ jẹ́ kí a múra sílẹ̀ fún dídé olùgbàlà. Ẹ jọ̀wọ́, gbogbo wa ní ọ̀rọ̀ yìí kàn o. Ẹ jẹ́ kí a máa rántí pé Jésù ń bọ̀ kò ní pẹ́ dé mọ́. Gbogbo àwọn ọlọ́mọge ti ṣe ìpàdé pé àwọn ò ní fi àtáṣímẹ́ǹtì kún irun àwọn ọmọ o nítorí pé àtáṣímẹ́ǹtì ti gbé owó lórí. Nítorí ìdí èyí ni inú ìyá onídìrí fi ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé àdìmọ́lẹ̀ ti padà gbàjọba. Bí owó àtáṣímẹ́ǹtì tí wọ́n yìí, òun náà ló mú kí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn máa dirun àdìmọ́lẹ̀. Owó ìyá onídìrí kún ti yá sí àdìmọ́lẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Lótìtọ́ ni pé ní àsìkò yìí ó ṣọ̀wọ́n kí a tó lè rí kí ènìyàn dirun tí ó dùn wò láwùjọ. Ìròyìn kàyéfì wa kò ní jù báyìí lọ. Evelyn Adépọ̀jù ni oníròyìn yín. Ẹ ṣé o tẹ́ ń gbọ́ wa. Ó ti bọ̀ ọmọdé ló lórí àwọn àgbà ló ní tàn o. Ọmọdé ló lórí àwọn àgbà ló ní tàn tẹ́. Ọmọdé ló lórí. Ètò kan ní látọwọ́ abẹ́rẹ́ kéré. Adébítẹ̀ yẹn o, ẹ máa gbọ́.